Orúkọ mi ni Stephen Olúwarótìmí ọmọ Yàyà Bàbá. A bí mi ní ìlú Ìdọ̀bà Arárọ̀mí ní Ìlérè District ní Ìfẹ́ròdùn Local Government ti Kwara. Wọ́n bí ìyá mi ní ìlú Obìn Ayétòrò, ṣùgbọ́n Ọlọ́run pèsè aya rere fún mi ní ìlú Ìjáràsìn ní agboolé Ajégúnlẹ̀. Oríkì ilé ìyàwó mi ò ní mo fẹ́ sọ yìí. Wọ́n máa kì wọ́n wípé òdùdú ọmọ ẹgbẹ̀ta kè tó ná lójúmọ́, ọmọ kọ́bọ̀ méjì, ọmọ òníní ogún, ọmọ agbómọ̀tì, ọmọ akọ́láwọlé, ọmọ oyèlẹ́yẹ, ọmọ atòkè ọ̀yàn wá joyè nílé oníwó, ọmọ adáradóhùn, ọmọ ìbírónkẹ́, ọmọ ayélu méjì tí ń jẹ́gbẹ̀ta, ọmọ agbótányányán fẹ̀yìn ṣoge, ọmọ ọgbọ́n sin àbí ẹwà, ọmọ àgbà kan sin àkòlọ́gbọ́n nú.